Illallah. Naam, a kú dédé àkókò yìí. Ṣàlékún ìmọ̀nà rẹ̀ fún wa. Eléyìí tí mo tara fẹ́ yán láàrin ìṣẹ́jú díẹ̀ yìí, ó jọ mọ́ n tó ní ṣe pẹ̀lú ká sọ̀rọ̀ dáadáa nípa nǹkan tó bá dá. Ká dẹ̀ ṣàlàyé nípa nǹkan tó bá ṣe déédé. Ètò bá kù díẹ̀ káàtó tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ tá bá rí tó dáná ńkọ́ ò ká mú ẹnubá. Níbi ọjọ́ díẹ̀ sẹ́yìn, ìkannú àwọn olóṣèlú ńlọrin tó jẹ́ ọmọ olóṣèlú pàtàkì tó sọ wípé ní tá bá ń dákọ̀ Ìlọrin ẹlẹ́gbẹ̀ẹ́ kan tá bá ń sọ̀rọ̀ òṣèlú kò ṣe kó yán kéré ìyàn rẹ̀ ò ṣe kó kéré jàre. Sẹ́nẹ́tọ̀ Olúṣọlá Sàràkí, bàbá Sàràkí àgbà tí ìyàwó wọn kú. Ọ̀pọ̀lọpọ̀ mo wá táwọn àgbàlagbà ńlọrin ó ṣe torí wípé irú ẹni tó kú tí ìyàwó ẹni tó kú yìí ẹni tó ṣe pé tó wáyé pé láwọn ìlú míì ní òkú ìlú ni wọ́n ó pè é, ká ní láwọn ìlú míì ní òkú àwọn àfáà ni wọ́n ó pè é. Àmọ́ àwọn ìlú kan tó ṣe wípé àwọn àfáà ìlú àwọn ni wọ́n ṣe kíni o, àwọn ni wọ́n gbé òkú ìyá gan. So tó bá ṣe pé ládùúgbò wa ń bí irú nǹkan báyìí náà bá ṣẹlẹ̀, èèyàn wá fọwọ́ lẹ́rán yóò wòran pé ní kí ló fẹ́ ṣẹlẹ̀, kí ni tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, kí làwọn àfáà fẹ́ ṣe. Gẹ́gẹ́ bí wípé ní èmi pẹ̀lú ẹni tí máa ń pariwo lọ́pọ̀lọpọ̀ tí sì máa sọ̀rọ̀ wípé Ìlọrin tá a mọ̀ bí mo ṣe kéré mọ̀ yìí, Ìlọrin tí mo mọ̀ àti Ìlọrin tí wọ́n ti bí mi àti Ìlọrin tí mo gbé àti Ìlọrin tí wọ́n ti tọ́ mi títí tí mo fi dé ipò ẹni tán lè tí ìta pé lọ jíṣẹ́ wa wá. Àwọn nǹkan ń bẹ tó ṣe pé lónìí yìí ó padà ń dìde nílùú náà tí ọ̀dọ̀ tàná. Àwọn yóò là ń pàkíyèsí sí lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan ń bẹ tó jọ tàná, à ń pàkíyèsí wa sí yẹn náà lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan kan bẹ́ẹ̀ jẹ́ pé ní bí wọ́n ṣe jọ tàná yẹn náà kọjọ mọ́ tó lọ́n wí tànábì rẹ̀ wí. Tàbá wá dórí àwọn tàná ta mẹ́nu ń bẹ̀ ta fún ọ láwùjọ, àwa tèní nǹkan sáàmẹ́nu lára tiwa náà ní àní mẹ́nu àti ní dákẹ́. Àwọn kankan bẹ́ tó pé lánàá ló ti wà fá títí dè ní nínú dáadáa kọ́lọ̀ mọ́jọ́ parẹ́ láíláí átọmọ̀ sọ́dá kọ́lọ̀ jọ pọ̀ sí irú ẹ̀ náà lèyí tó ṣẹlẹ̀ yìí. Tí wọ́n náà bá wo tí mo táàgì síbẹ̀ ó rí wípé ní wọ́n kọ́ sí Abubakar Bukola Saraki, only with profound sadness and total submission to the will of Almighty God, I announce the passing of our beloved mother, grandmother, great-grandmother, and matriarch, Chief Mrs. Florence Morenike Saraki, who peacefully transitioned today, Tuesday, June 18, 2024, Oriban, láti 18 oṣù yìí, ọ̀nà nìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ fa títí di ní 26. So mi ò sọ̀rọ̀ mọ́ wo pé ní kí ló ń kálùkù fẹ́ ṣe. Tó bá ka kí ní ìdílẹ̀, tó bá ka ìdílẹ̀, ó rí wípé ní Sẹ́nẹ́tọ̀ Bukola Saraki fúnra rẹ̀ gan kò ṣàdúà ń bẹ̀. Ibi tẹ́mi kọ́kọ́ mọ́rọ̀ mi bọ̀ wá nù ni. Bí ó ṣe wá ṣàdúà ń bẹ̀ òun, a wá gbọ́ wípé ọba Ìlọrin, bàbá ọba ìlú Ìlọrin tọrọ jàre wọn pẹ́, bàbá wa Chief Mọ̀mù àgbà tìlú Ìlọrin, Ìmámù Mọ̀lẹ́, Ìmámù Gàmbàrí, Mufti Ìlọrin, Ubandoma àtàwọn bẹ́ẹ̀. A wá gbọ́ pé nìkan kan nínú wọn wá organize program torí pé kí ni wọ́n fẹ́ ṣàdúrà fẹ́ni tó kú. Wọ́n wá pé ẹ máa gbé bọ̀ wá lú òkú Ìlọrin ní ẹjá ṣàdúrà fún, ẹjá tọrọ àlìjánnà fún, wọn ò sọ bẹ́ẹ̀. Eléyìí ó máa jẹ́ ìsì ọ̀rọ̀ fún gbogbo ẹni náà tí máa béèrè wípé ní ṣé Ìlọrin náà ni ó ti wá di ibi tó ti ń ṣàdúrà fún kèfèrí. Kí lè kọ́kọ́ máa jẹ́ yùn náà. Nígbà kan láàrin bí ọdún díẹ̀ sẹ́yìn, nígbà táwọn ọ̀rọ̀ kan wú bọ̀ wá, ìkannú àwọn àfá àwọn náà ti kú báyìí kọ́nà bá ní kẹ́ wọn. Wọ́n wá láwọn fẹ́ mọ fáwọn onísúnnà lésì, wọ́n ní wọ́n sọ wípé Abu Tọ́líbì, àbúrò bàbá Ànábì àbí ẹ̀gbọ́n bàbá Ànábì, wọ́n ní yọ́ wọná. Àwọn láwọn fẹ́ mú ẹ̀rí wá, ẹ̀rí wo lẹ fẹ́ mú wá?
lórí ẹni tí ìṣe mùsùlùmí àṣẹ máa ṣàdúrà fún. Irú ẹ̀ ló fa ìjáde wa bákan náà nígbà tọ́mọbìnrin yìí kú, èyí tán pè ní egbin ọ̀run ni, táwọn kan dìde tán lọ ṣàdúrà fún, tán lọ tọrọ àforíjì ń bẹ́ẹ̀ ìpè rárá eléyìí ọjọ́ ìmọ̀nà tá a mọ àwọn àfáà mọ̀, eléyìí ó sì jọ kí ni ọkọ̀ jọ déédéé ń táwọn àfáà máa ṣe nílùú wa nílọrin yìí. So téèyàn bá wá rí individual kan tó bá wá dìde tí wọ́n lọ pariwo ẹbọ àtàwọn tí ń ṣe tí ń lọ sẹ́yìn fáwọn olóró àbí orò gangan náà fúnra rẹ̀, àbí wọ́n pè sóde wáàsí bí wọ́n ń sọ̀sọ̀gbọnú ọ̀rọ̀ ń bẹ̀, eléyìí náà mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ wáàsí wípé ní kọ̀lọ́wọ́ ọlọ́rin nú, bóyá tó ní tó fẹ́ jẹ àbí nǹkan tí ò yé èyàn rẹ̀ báwọn. Látara bí wọ́n á wọlé báyìí pé ń tọ̀ Ìlọrin tàná ni ó díẹ̀díẹ̀ nù nǹkan tá a bá nù Ìlọrin tàná òun náà ló sì kù yìí. Bí bàbá Sàràkí ṣe tó ń lọrin bọ́pọ̀lọpọ̀ sì ṣe mọ̀ wọ́n tó ẹ̀gàn ní àwọ̀ ọ̀fọ̀rọ̀ òṣèlú ṣe é. Àwọn tán fọ̀rọ̀ òṣèlú ṣe é gan tán bá pín méjì, bàbá Sàràkí ní ó kódà kan, ẹlòmíì ní ó kódà kan náà ni. Kan wọ́n ti kí Jímọ̀ lẹ́yìn rẹ̀, àgbọ̀n Jímọ̀ Central Mosque wípé ní kódà wọ́n ṣàdúrà fún ìyàwó bàbá Sàràkí lè ní àbí ìyá Sẹ́nẹ́tọ̀ Bùkọ́lá Sàràkí ìpè ìyá náà kú. So àwọn nǹkan ní bá a ṣe mọ̀ lọ́rin lánàá nù ni. Àdúpẹ́ fọlọ́run wípé Ọlọ́run ò tí ì jẹ́ kí irú orígun yìí náà tán kọ́lọ́mọ́jọ tán. Àwọn míì tó ti tán kọ́lọ́n bá ní gbé wọn dìde padà. Àwọn tán máa ń ṣègbésẹ̀ ẹ̀kọ́ tán Ọlọ́run bá ní fún wọn lómi sùúrù, mú fún wọn fáwọn náà nímọ̀ náà, fún wọn ní ìmọ̀ tó péye. Èyí ń bá wọn. Kódà mo sọ lẹ́ẹ̀kan pé ní kódà Dr. Sàràkí fúnra rẹ̀ gan náà, Bùkọ́lá Sàràkí fúnra rẹ̀ náà, òun náà ṣe kí ni, òun náà ṣàdúrà fúnra rẹ̀ tó kú pẹ̀lú pósìtì tá a rí yìí. Àwọn èèyàn sì dìde wọ́n lọ kí ẹkú ọrẹ èèyàn nínú àwọn tí wọ́n lọ tèmi gbọ́ níwọ̀nba. Èmi ò rẹ́ nìkankan tọ́dọ̀ tí wọ́n ṣàdúrà pé ìyá tó kú kọ́lọ́run bá wọn kẹ́. Nínú àwọn tí wọ́n lọ òun náà ni Mufti Ìlọrin náà wà, Sheikh Suleiman Oníkíjìpá lọ, wọ́n sì kó àwọn èèyàn lọ́wọ́. Bí wọ́n ṣe wá dọ̀hún náà àrínú pósìtì tí wọ́n náà tán bá wọn pósìtì, a sì gbọ́ nínú tí wọ́n sọ, ẹlòmíì lè gbọ́ tó bá gbọ́ kó fún wa lẹ́rìí rẹ̀. Àwọn náà lọ bẹ̀, wọn ò ṣe kí ni o, wọn ò ṣàdúrà wípé ìyá tó kú, wọ́n yà ń ṣàdúrà fẹ́ntọ́ wà nínú ayé ni. Ọ̀gbọ́ wọ́n ṣe kí ni o, wọ́n ṣàdúrà fún ẹ̀ntọ́ wà nínú ayé. Ẹ̀kọ́ nù ní bẹ́ntọ́ jẹ́ ẹbí yàn àbí ara yàn àbẹ́nìkan tí yàn mọ̀ tí èsè mùsùlùmí bá kú, òun kọ́ là ṣàdúrà fún, torí pé àdúrà tá a fẹ́ máa ṣe fún un kò gbà á gbọ́. Ìdókàlùkù bá gbàgbọ́ ní ẹjẹ́ kí wọ́n fi sí, ìtọ́ bá gbàgbọ́ ní kó fi ṣàdúrà fún. Èyí ṣe mùsùlùmí ẹ̀ ń ka Kùránì ẹlẹ́ ń ṣàdúrà, èyí ṣe mùsùlùmí ẹ̀ ń lọ ṣàdúrà lé rẹ̀ kọ́lọ́run ó foríjì yín, tọ́lọ́run tí ó gbàgbọ́ ní kó foríjì yín láyé kò lè jọ bẹ́ẹ̀. So lórígun bí yìí ní tí wàá wọnú ọ̀rọ̀ mi wípé mo fẹ́ appreciate Mufti Ìlọrin pẹ̀lú nǹkan tí wọ́n ṣe yìí. Ó yẹ kí n ti appreciate wọn tipẹ́tipẹ́, most especially nígbà inú àwẹ̀ ni, àmọ́ mi láǹfààní tòun ti bẹ́ẹ̀ náà mo sọ àwọn kankan níwọ̀n bá. Kí ni ó fa ìdí appreciation yìí? Nígbà tí wọ́n ń sàwọn nǹkan tí ó lẹ́tọ̀ọ́ àjáde àsọ̀rọ̀, kódà nígbà tí wọ́n jẹ́ Mufti èmi náà pẹ̀lú ẹni tó jáde tó sọ̀rọ̀ so tán bá wá ṣe irú nǹkan báyìí náà àtàwọn míì tí wọ́n ṣe síwájú, kíyàn appreciate wọn lẹ́gbẹ̀ẹ́ kan, ẹgbẹ́ tó kù tí wọ́n ètí fi ṣe déédéé ní kíyàn fi lẹ̀. Ìjọ tọ́rọ̀ bá mú tọ́rọ̀ bá tún jẹ lọ́nà ẹbẹ̀ náà yóò sọ náà ni àní dákẹ́. Èyí tó bá wá ṣe déédéé tọ́lọ́run tànẹ́bì rẹ̀ tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń kọ́ yóò appreciate wọn lé lórí. So wọ́n lọ bẹ̀, wọn ò ṣàdúrà fẹ́ni tó kú. Ẹni yìí sì ní Dr. Sẹ́nẹ́tọ̀ Bùkọ́lá Sàràkí nínú èèyàn lára wọn ló wà, gẹ́gẹ́ bí nǹkan tí èmi rò tí mo ṣèrò pé yọ́dà pọ̀pọ̀lọpọ̀ èèyàn náà máa bẹ́ẹ̀. Tó bá ṣe pé lára wọn ló ti kọ́rù nǹkan yìí, dáadáa lọ́kọ́ lára wọn, Ọlọ́run tó tún kọ́ dáadáa nú ẹ̀sìn jù báyìí lọ. Ọ̀gbọ́sẹ́ dáadáa ní kíni o, dáadáa lọ́kọ́ lára wọn, kọ́nà jẹ́ kó tún kọ́ dáadáa jù báyìí lọ. Tọ́jú àwọn náà tó bá lè ṣàǹfààní irú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n lè wà lára rẹ̀ dé level pé wọn ò jẹ́ kí irú nǹkan bí ó jáde kọ̀ wá rí wọn pa láṣẹ wípé ní ẹ wá ṣàdúrà fún ìyá àwọn tó kú,
ọmọ àwọn àfáà míì bọ̀yìbọ̀yì olówó ni wọ́n máa ń ṣe káàkiri yóò máa pàṣẹ fún wọn ní tí ò sí nínú ẹ̀sìn ọlọ́yọ̀ mọ̀ retí ẹ̀ lọ́wọ́ wọn torí wọ́n fẹ́ gbowó lọ́rọ̀ àwọn náà mọ̀ dáa lóhùn tó lórí gun bẹ̀ wọ́n báwọn náà. bákan náà wà ní wípé ní tọ́ ẹ̀yin tí bákan náà bàbá mufti ọ̀rọ̀ mi tí tán nípa ti yín náà àtúnṣe leléyìí tẹ́ ṣe yìí lára sẹ́nitọ́ Bùkọ́lá Sàràkí ọlọ́run níjọ́ bàjẹ́ iṣẹ́ yín sì tún kù tẹ́ẹ̀túnṣe àti lára rú wọn àtàwọn míì náà tọ́lọ̀ kó wọn sákàkà yín torí pé rọrùn yín ní yín adáná jẹ náà ní yín ẹ̀ ń dà àwọn ẹni yìí jẹ lọ́wọ́lọ́wọ́ nù ní ọlọ́run ó béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ tí wọ́n ń dà wọ́n jẹ díẹ̀díẹ̀ tí ń da yìí àbẹ̀lọ́ nǹkan lọ́jọ́ da jù báyìí náà lọ àtàwọn àtẹ̀yìn kọ́lọ́run tó gbé wá sí jù báyìí náà lọ. náà lọ́wọ́ gbẹ̀yìn òun náà ni pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n jẹ́ ọmọ Ìlọrin àtọmọ ìlú míì náà tó náà ń pèrè ẹ̀ láàfáà tó ṣe pé kásàdúrà fẹni tí èsì mùsùlùmí òun náà lè máa bá káàkiri bóyá nítorí ìlú kọ bóyá nítorí nǹkan tí yẹn jẹ tí ó mu bóyá nítorí kí yẹn lè bá trendy bóyá nítorí followers ni bóyá nítorí pé kò sì yé èèyàn tó náà nígbà míì àbí kò sí pé torí ìfẹ́ inú gbogbo àwọn tá a kà á lẹ̀ kò sí èyí tó torí ń bẹ̀ kò sí èyí tó torí ń bẹ̀ téèyàn máa fi ṣàdúrà fẹni tí èsì mùsùlùmí ẹ̀ lákìyèsí. bákan náà ni pé ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tiwa bákan náà tó ń kálukú wa náà tó ń pe arọ́mọ kí wọ́n àfà tá a mọ̀ wá pèpè sí di ẹ̀sìn gbogbo ẹ̀sìn lápapọ̀ ẹyọ kan náà ni yàtọ̀ ń bẹ láàrin káàjọ gbé pọ̀ nígbèpọ̀ àlàáfíà àti kó ń kálukú ṣe ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn ọjọ́ra wọn kì í ṣe irú kankan náà gbogbo ẹ̀yin tẹ́ kójú ṣáájú lẹ́fí ń tẹ̀lé wọn káàkiri ẹ̀rí báyìí nígbà tó bá ti pé ẹ̀yin àfà wọ́n ti pé ẹ̀yin tẹ́ pè látàyò pè láàfà lẹ́bàá ń kílèmù ráìtì lára nǹkan tẹ́ni tí ọ̀fà bá ń rí i pé ní kíní yóò lẹ́tọ̀ọ́ ẹ̀rí pé èébú ni fún yín èébú gidigidi ni fún yín ọlọ́run ló mọ̀ tó bá ti pé ní sẹ́nitọ́ Bùkọ́lá Sàràkí bá wà lára ẹlòmíràn àwọn tó ń pera wọn láàfáà yìí ọlọ́run ló mọ̀ tí wọn bá dá lára ọlọ́run ló mọ̀ tí wọn bá lọ́kàn wọn àmọ́ dúpẹ́ fọlọ́run ìgbìngbà tó rí ọ̀wọ́ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí bàbá wa Chief Mọ́mú àgbà tìlú Ìlọrin orí ọ̀wọ́ wọn pé ká máa gbé bọ̀ wá wọn ní ẹ̀sùn ń bẹ́ẹ̀ òkú wa ní ká lọ kírun sí ilá a'udhu billah so gbogbo eléyìí náà kọ́ mọ jẹ́ náà sí àsọkalẹ̀ ó sì mọ jẹ́ ọ̀rọ̀ àsọkalẹ̀ pé gbogbo ọmọ Ìlọrin tó náà bá padà tó fẹ́ di bárabàrá a mọ̀ pé ó ṣàkíyèsí ni pé sọ ọ̀rán tí ọjọ́ tí ya Sàràkí kú àgbọ́ lẹ́nu ẹnì kankan nínú àwọn àgbàlagbà fáwọn Ìlọrin kó ṣàdúrà fún o níbo ló ti wá rí tiẹ̀ tẹni tó bá fẹ́ tasẹ̀ àgẹ̀rẹ̀ àbáwọn tán máa búlù wípé ní iná àwọn nǹkan bàjẹ́ tí máa jáde lu tiyín báyìí a sọ fún pé kò síbi tí ẹni burúkú ẹni tí ọ̀dà ò sí eléyìí ṣe nǹkan tán ṣe ń lu tiwa nǹkan míì tán bá ṣe ń bí àṣì ní fi bò á ṣàlàyé ẹ̀fà ló máa nẹ́bì ni torí tó lọ́n fi pàtàkì wa náà nù ní ó kuntum khayra ummatin ukhrijat linnas ẹ̀yin lẹ dáa jù nínú àlùmọ́ nínú ìjọ tá a mú wá fáwọn èèyàn ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar ẹ máa pàṣẹ pẹ̀lú dáadáa ẹ sì máa kọ̀ aburú níbòmíì ọlọ́run wal takum minkum ummatun yad'una ila al-khayr ó gbọ́dọ̀ wà nínú yín àwọn ọjọ́ kan tí wọ́n máa pèpè sí di dáadáa ya'muruna bil ma'ruf wọ́n máa pàṣẹ sí dáadáa wa yanhawna 'anil munkar wọ́n sì máa kọ̀ bàjẹ́ irú nǹkan táwa wà fún náà nù ní a sì mọ̀ pé àwọn kan síwájú díẹ̀ tọ́ mo sọ lánàá àbídọ́wò ní jẹ́ tajàre wípé nínú àwọn àdúrà tá a kọ lẹ́nu àwọn àfáà kọ́dà Sheikh Adam rahimahullahu lè kéwú láàárọ̀ ogun mọ̀rìkà sí ní máa tọrọ àdúrà bẹ́ẹ̀ ìpè ọlọ́run wákìsìrì sọ̀líbà wá sọ̀líbì yìí àtàgbélébùú àtàwọn tó ní ọlọ́run bá ní sẹ́wọ̀n lágbára bá ń gbágbára lọ́wọ́ wọn tọ̀ gbágbára lọ́wọ́ wọn ṣẹ́gun fún mùsùlùmí ó sì wá di tí mùsùlùmí padà wá ń ṣàdúrà fún wọn ó wá di tí mùsùlùmí pé wọ́n wòlíì lọ́fà àtijáde mi ṣe bẹ́ẹ̀ ní koro fún ẹ̀gbọ́n mi brọ́dà wa Sheikh Labib ńdọ́ òní tí wọ́n jáde nípa ọ̀rọ̀ Pastor Genesis tí wọ́n jọ pàdé tí wọ́n jọ ń dá wákà tàbí tí wọ́n ṣe fídíò míì ìwé táwọn ọmọ bá jà ní ẹni ọlọ́run ní àfá èèyàn lè jẹ́ mùsùlùmí tí èèyàn bá ti ṣe mùsùlùmí kì í ṣe ọ̀rẹ́ ọlọ́run ló yàn bẹ́ẹ̀ Allahu waliyyul ladhina amanu ọlọ́run ọba wa lọ́rẹ́ onígbàgbọ́ òdodo walladhina kafaru awliya'uhum at-taghut ọlọ́run ló yàn bẹ́ẹ̀ ọlọ́run láwọn kèfèrí tẹ́rí yẹn o èṣù náà làwọn àwọn kèfèrí àwọn èṣù ìdọ̀tí àwọn lọ́rẹ́ wọn ọlọ́run yìí sọ̀rọ̀ èèyàn burúkú kọ́ dáa níwájú bẹ́ẹ̀ lọ kọ́ sàpọ́nlé yín jù bẹ́ẹ̀ lọ
ìbá máa dọ̀bálẹ̀ kí yín, ìbá máa gbé sákọ́lẹ̀ wá fún yín, gbogbo eléyìí wọn sọ dẹni Ọlọ́run. Àwọn kan bẹ lábẹ́ tí wọ́n jẹ tí wọ́n mú táyé wọ́n fi ń rọrùn, kò sọ dẹni Ọlọ́run. Ìjẹ́ ni Ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú kíni o, pẹ̀lú ìgbàgbọ́ tó yè kooro. Bí ìgbàgbọ́ bá ṣe wá ga sí, bẹ́ẹ̀ ni ìpele yìí ó sì máa ga síwájú Ọlọ́run ọba nínú wìláyà. Tó bá rí bẹ́ẹ̀, a tún ṣàpèjúwe lẹ́ẹ̀kan tí mo tún pàkíyèsí àtàwọn tó kùnú àwọn tàná tó pé ní bóyá ìrújú àbá ìmọ̀ àbí ìfẹ́ náà ní í ṣe wọ́n tó fi máa ń ṣerú nǹkan báyìí, àtàwọn tó pé ní wọ́n ń pè wọ́n nílò ní àlìyáwòmù tí ìkan náà àwọn ẹ̀gbọ́n wa náà ń kọ lọ́wọ́lọ́wọ́ bí náà sára pàpà dìde ń jọ òní àfáà Suleiman Sarumi wọ́n sọ pé àwọn kọ Ìlọrin àlìyáwòmù lọ́wọ́n káwọn kan jọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn pè wọ́n ṣàkíyèsí ọ̀rọ̀ ajọ́ ń kíra wa kọ́ lọ́wọ́ nílẹ̀ yìí Ìlọrin tàná wọn kíra wọn láwọn àyìnbóró bú yìí. Ìbára ẹni sọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ ọmọ, ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run ìtẹ́ ìgbé lọrin dúnú ni kìí ṣe ká máa kíra wa lórí ìbàjẹ́, kìí ṣe ká máa pẹ́ra wa lórí ìbàjẹ́, kìí ṣe ká máa dákẹ́ fúnra wa lórí ìbàjẹ́ ní fi ń jẹ́ lọrin. Ìlọ́ba rí bẹ́ẹ̀ ńkọ́ níbi tí wọ́n bá dé ní àyìn tí ọba dáa jù ní wípé káwa náà ṣe kọ́ dáa kó jù báyìí lọ nítorí generations to come. Wọ́n ní wákà ọba kan jẹ́ ó fi ṣẹ̀gí kọ́lé, ìkan sì jẹ́ ó gbèsè gítà, ṣèbá wọn méjèèjì náà lọ́pẹ́ tọ́ sí, mọ́lá wọn méjèèjì náà lọ́pẹ́ tọ́ sí, àwọn méjèèjì náà lọ́pẹ́ tọ́ sí. Ọba tó jẹ́ tó fi ṣẹ̀gí kọ́lé àtèyí tó jẹ́ tó gbèsè gítà, ṣèbá àwọn méjèèjì náà lọ́pẹ́ tọ́ sí. Àfá ọpẹ́ ẹbú mọ́jọ́ tọ́ sí ọ, èyàn máa tara nǹkan kẹ́kọ̀ọ́ ni as-sa'idu olóríire man wu'idha bi ghayrihi, òun náà lẹ́ni tá a fẹ́ lòmí tá a fi ṣe wáàsí fún. Dákun torí Ọlọ́run èébú ní ọ̀jẹ́ ọ̀rọ̀ tí ó sì dáa ni fún ọ gẹ́gẹ́ bí ipò ọlọ́lé kéwú àbí wọ́n pìrìsẹ́ǹtì rẹ láàfáà àbí wọ́n ń pè ọlọ́mọ ìlú wa lù Ìlọrin tínú tí ọ̀nà ọmọ dùn tí wọ́n náà mọ̀ ṣe fàárí pé Ìlọrin ìlú àfáà, Ìlọrin ìlú ẹ̀sìn, ìlú tó jìnà síná tó súnmọ́ àlìjánnà. Gbogbo àwọn tẹ́ jìnà síná súnmọ́ àlìjánnà tọ́pọ̀lọpọ̀ yín ń parẹ́ tẹ́ ń ṣe nǹkan mí ń bẹ̀ yìí tẹ́ ń fi ìlú náà ṣe rédèrèdè ẹ̀rí báyìí nínú orí pàtẹ́ ẹ̀mọ̀ tẹ̀lé ni wọ́n fi ilẹ̀ fún yín yìí. ìtẹ́yàn jẹ tí ó mú yọ tán ẹnu òsì mọ́mọ́ jẹrí mọ́tòrí ẹnu sọ́rọ̀ ẹdẹ lérí ibú, mọ́tòrí ẹni sọ́rọ̀ ẹdẹ ní ẹ̀kọ́, mọ́tòrí ẹnu tó jẹ mọ́tòrí ẹ̀dí kíni o, mọ́tòrí ẹ̀dẹ táwọn màláíkà wọn ni Ọlọ́run máa ṣépè fún, mọ́tòrí ẹ̀dẹ tí ó sọ́rọ̀ ẹdẹ lérí ibú táwọn àlùmọ̀ níbi ní wọn máa ṣépè fún ẹsẹ̀ wáyé lérí ibú báyìí nítorí tẹ́ jẹ lásán ẹ̀sùn wá bàlújẹ wá sọ lódì nǹkan tí ọ̀dá. So àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ ká mú jáde ńbẹ̀ náà nù nígbà irú ẹni báyìí tó kú bó ṣe lókìkí, bó ṣe lóko tó, bó ṣe lówó tó, bó ṣe lágbára tó, bó ṣe mọ̀yàn tó, bó ṣe jẹ́ adarí ìlú náà fọwọ́ gọ́fúnà ńlọrin lọ́wọ́ tó náà tó fàyàn lẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà gbogbo kìíní yìí pátápátá kò gún àwọn àfáà àgbàlagbà ńlọrin láti bàbá wa sífì mẹ́mọ́ lọ́rin mẹ́mọ́ àgbà kọ̀ wá wú wọn dìdìde, kò wú wọn lórí, kò tàn wọ́n débi àpò wọn, kò tàn wọ́n gba Ọlọ́run mọ́ wọn lọ́wọ́ kan wá pé ẹ̀sùn bí à ń lọ sàdúrà ń bẹ́ẹ̀ tán bá kú lọ ẹni tí ó bí wọn ò nípò àwa lè má dákẹ́ ni. Tán bá kú lọ ẹ lọ pè wá ọ̀hún ó ti kọjá ọ̀rọ̀ wọn àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà àwa lè má dákẹ́ àmọ́ dúpẹ́ fọ́lọ́run wípé wọn ò lọ. So tí wọn bá ti wá lọ nì ìwọ tí wọn náà bá fẹ́ lọ àmọ́ àwọn ẹrẹ́tì rẹ ẹni tọ́ba ló fi jọ ibi tọ́ba ló ti wá kọ bẹ́ẹ̀ sì wá ba ìlú yìí jẹ́ tí wọ́n wá di ìlú òdo tí wọ́n wá di ìlú rédèrèdè tẹ́wàá sọ dìlú àìlẹ́sìn, tẹ́wàá sọ dìlú àpò ara ẹni, tẹ́wàá sọ dìlú kájẹ kámú nìkan Ọlọ́run ojú sojú àwa àti yín. So ní ṣókí bó ṣe mọ nìyẹn o. Abẹ́lọ̀ subhanahu wa ta'ala àti olóyè Bùkọ́lá Sàràkí tó wà nínú ayé lóde ní àtàwọn àfáà lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ Ọlọ́run tún gbogbo wọn ṣe jù báyìí lọ, Ọlọ́run tún wọn ṣe jù báyìí lọ nínú tuntun ṣe wọn dáadáa ọmọ hàn bẹ̀ báyìí táwọn fi sọ̀rọ̀ gbọ́pọ̀lọpọ̀ lérí kí ṣe bá fáà nìwọ́ ṣe bó ní mímọ̀ ló pera rẹ̀ ṣe bẹ́lẹ́kọ́ ló pera rẹ̀ tí nítorí tẹ́ jẹ tẹ́ mú yìí náà tó kọ́lọ̀n bá ní mú wọn dójú bẹ́ẹ̀ lọ. Mufti Ìlọrin lé nǹkan sí Ọlọ́run bá ní mú wọn dójú báyìí lọ, Ọlọ́run bá ní ṣàánú wọn jù báyìí lọ. Èyí tí wọ́n ṣe lórígun bí wọ́n tó ṣàdúrà kọ́lọ̀n ṣàlékún ìmọ̀ náà wọn kò sí táàfàánú wọn ṣe, kò sí táàfi ká máa jáde torí wọn ká máa táàgì wọn pẹ̀lú ìbàjẹ́ ṣe. Ìtàn bá ṣe tó bá dáa ká sọ àlàyé làwa ń ṣe, ìtàn bá ṣe tó bá kù díẹ̀ káà tó ká sọ àlàyé làwa ń ṣe. Ẹni tí sì máa gbọ́rọ̀ ni wọn gẹ́gẹ́ bí nǹkan tẹ́mi náà mọ̀ wọn.
bẹ́ẹ̀ náà àwọn àgbàlagbà bàbá wa ọba ìlú Ìlọrin táwọn náà bá pàṣẹ pé tọ̀ gẹ́gẹ́ bí ọba Ìlọrin yá pálásì náà fi yìn lẹ́ẹ̀tì ṣàdúrà fún ya Sàràkí torí bàbá rẹ̀ dá sí wa púpọ̀ àbí wà tá a fẹ́ kọ́ mọ́sálásí tá a fẹ́ inú fìtì mọ́sálásí Ìlọrin Sàràkí náà nípa ń bẹ́ẹ̀ kán wá mọ̀ tán kán mọ́ wá parọ́ fún wípé ní sàárà tó wà níbi ara mọ́sálásí kódà ìyá rẹ̀ ọmọ gbà Ọlọ́run wá jẹ́ kí irú bí ọ̀wá látọ̀dọ̀ wọn àdúpẹ́ fọ́lọ́run ọba wa bẹ́ẹ̀ náà ni ọ̀wá látọ̀dọ̀ bàbá wa ìmámù àgbà kọ̀ wá látọ̀dọ̀ mọ́mù mọ̀lẹ́ kọ̀ wá látọ̀dọ̀ mọ́mù Gàmbàrí àti mọ́mù gbogbo wọn lórí àwọn àgbàlagbà bẹ́ẹ̀ kódà àwọn ajánásí àgbà gan pẹ̀lú gbogbo ń kálukú pátápátá àdúpẹ́ fọ́lọ́run bá ń dómọ̀ náà kò sí tó ń kálukú wọn sọ torí kìí sókú mùsùlùmí ló kú kìí ṣe ń tá àmọ́ ṣàdúrà fún Allah ó dé gbogbo ẹni tí ń pèrè ẹ̀ láàfáà tí ń lọ ṣàdúrà fẹ́ tí èsì mùsùlùmí bí nẹ́ẹ̀sì sọ̀rí dàrẹ́kìtì ọ̀rọ̀ Ọlọ́run ni wípé kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí mùmínì an yastaghfiru lil mushrikina kan máa wá mọ́ tọrọ àforíjì fẹ́lẹ́bọ kódà kó ṣe pálá súnmọ́ àwọn ẹbí wọn ni wọ́n ẹ̀rí sẹ́nitọ́ Sàràkí lọ́gbọ́ yé wọn ìwà àfá ńkọ́ sẹ́nitọ́ Sàràkí lọ́gbọ́ yé ìwà àfá ńkọ́ ìwà àfá tó ń kọ́ mọ́lé kéwú lẹ́yìn ńkọ́ bó ń jẹ́ ṣe rí ọlọ́mọdé gbọ́n tí ọ̀dá yé ọlọ́mọ fi wá ṣàpèjúwe tí ọ̀dá a sì mọ̀ wí láyé mọ́ iye ìgbà àmọ́ wí láyé mọ́ iye ìgbà títí wa kọ́ lọ́jà jù bí àwọn tó ń tẹ̀lé yín tí yín kọ́ lọ́jà jù bí wáyé pé ní gbogbo tẹ́ ẹ bá ṣe inú àkáǹtì tí yín nìkan ní ọwọ́ ní kódà ní wọ́rì àwọn kan bẹ tó ṣe wípé ní gbogbo táwọn sọ yìí kò ní wọ̀ wọ́n létí bí tẹ́ ẹ bá sọ fún wọn tẹ́ ẹ bá ti wá pè wọ́n sí di ìbàjẹ́ ìwọ̀n lọ náà nù ní kó tó wá di pé wà kó nu ayé ẹ wà di ẹrù ẹlẹ́rù mọ́ ti iwájú Ọlọ́run tọ́lọ ní wala yahmiluna athqala ma athqalihim àwọ́ ṣe gbìyànjú tí wá lára yín gẹ́gẹ́ bí tọ́lọ pàlú mà nẹ́bì abẹ́lá subhanahu wa ta'ala kó mọ́dọ́rọ̀ ìrẹ́lẹ̀ kọmọ́dà wà láàmù rabbana atina min ladunka rahmatan wa hayyi' lana min amrina rashada Ọlọ́run ìlú Ìlọrin àtúlù kálukú náà ọlọ́mọjọ́ bàjẹ́ bá wà fẹ́ sí